Allah, 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 Allah. Allah, 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 Allah. Ní àsìkò tiwa wọ́n máa ń ná wọn púpọ̀ nílé kéwú a gbọ́dọ̀ má lọ léwu tó ò bá kéwú o ò kàwé o nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ lọ lé kéwú la ṣẹ̀ṣẹ̀ máa wálé tá a máa wá ṣẹ̀ṣẹ̀ wá múra léèwé tó o bá sùn tó o tètè jí tó o lọ lé kéwú o ò lọ léèwé ńjọ́ yẹn mo lọ́kọ mi lórogún orogún àìpẹ́ní ló ń dà mí láàmú orogún kílẹ̀ pé. orogún àìpẹ́ní tí kì í ṣe ìyàwó ọkọ mi tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n òun ló ẹni ò pa wá pọ̀. èmi náà ò tiẹ̀ mọ̀ pé èèyàn kan ṣe nǹkan sí mi nǹkan tí mo mọ̀ nìyẹn ọlọ́run gbé mi lékè sùúrù òun ló borí gbogbo nǹkan láyé tí n bá ti rí nǹkan kan lé ọkọ mi tí n bá dọ́dọ̀ ìyá mi tí n bá ní àwọn kan báyìí ni tíra tẹ́síbíù lọ́ọ́ mú wí báyìí ọkùnrin á balẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tí wàá sìn yín tá a bá sọ pé kán ṣe báyìí a ti dàgbà ni wọ́n máa ń wí àti kékeré tèmi lèmi ti gbà pé ọlọ́run nìkan oṣù ló wà kò sẹ́nì kankan ẹnìkan ò lè ràn yàn lọ́wọ́ àfọlọ́run ọlọ́run téèyàn bá fẹ́ sìn kó dojúkọ bó bá jẹ́ Christian náà ni ẹ dojúkọ Jésù ẹ kó máa bà káàkiri. ìyá mi àáfàá kan sọ̀rọ̀ kan àtìgbà tá àáfàá yìí ti sọ̀rọ̀ yìí ni mo ti ń gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò à ń sọ pé kọ́lọ́run tún Nàìjíríà ṣe wọ́n ní kí ló bàjẹ́ Nàìjíríà wọ́n ní sójú ọ̀rọ̀ mọ́ ni wọ́n ní sórùn ọ̀ràn mọ́ ni ó ní sátẹ́gùn òfẹ́ mọ́ ni Alhaja Chief Mrs Mujidat Adunni Ogunmọ́lá 92 years lọ́jọ́ orí màmá yìí o wọ́n sì ń ka alukuran Mujidat wọ́n sì ń ka alukuran ni o. àwọn gbólóhùn kan bẹ tá à ń sọ ní Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí orí wa ò pé la fi ń sọ o ẹni orí ẹ̀ bá pé kò ní bá wọn ṣerú àdúrà bẹ àdúrà tí ò ní gbà láéláé Ọlọ́run bá wa tún Nàìjíríà sí. màmá wa kan ni a tún fẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ lẹ́nu wọn lónìí nínú àwọn àgbàlagbà tó yẹ ká máa fi tọrọ Alhaja Chief Mrs Mujidat Adunni Ogunmọ́lá tí wọ́n jẹ́ ààrẹ obìnrin of Owu Kingdom 92 years ni wọ́n o 92 years wọ́n bẹ̀rẹ̀ sí sin lọ́run láti kékeré títí dàsìkò yìí náà wọn ò fi tọ Ọlọ́run ọba sílẹ̀ ní gbogbo ìgbà ló ń ṣàṣàlátù fún ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam básìkò òrùn bá tó màmá kírun tó bá dàsìkò àwẹ̀ èyí tí màmá lágbára àti gbà ń bẹ̀ wọ́n á gbà á ọ̀nà wo lọ́wọ́ gbé gbà báwo náà ṣe ṣe ẹ̀kọ́ wo làwọn ọmọ òde òní náà lè rí kọ́ látara màmá wa ààrẹ obìnrin ti mùsùlùmí Òwu Kingdom àwọn tún ni olórí alásàlátù gbogbo òkè àgọ́ Òwu pátá ẹ̀mí yá gùn ìyá mi ẹ̀mí yá gùn màmá sì ń kàwé o ìwé kan ló tún mú dání yìí o màmá sì ní prayer book at 92. àwọn òbí tí wọ́n bí mi ibi tí wọ́n fi ẹsẹ̀ mi lé pé kí ẹ̀sìn tí wọ́n fi ẹsẹ̀ mi lé pé kí n máa sìn òun náà ni mo wà títí dé sí bàbá àti ìyá mi wọ́n mú mi lọ sí ilé kéwú nígbà tí mo di ọmọ ọdún 8 ilé kéwú tí mo lọ òun ni ilé kéwú ilé Olúfakùn lókè àgọ́ Òwu ń bí ìbàdàn àwa tí wọ́n kó lọ ilé kéwú ń jọ́nà a jẹ́ 10 tá a lọ ní ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí àwa 3 péré la kéwú wọn ní ìmí pé wọ́n máa nà wọ́n nítorí ní àsìkò tiwa wọ́n máa ń nà wọ́n púpọ̀ nílé kéwú àwọn tí wọ́n bí àwa wọ́n á sọ fún wa wípé a gbọ́dọ̀ má lọ ilé kéwú tó ò bá kéwú o ò kàwé o nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ lọ ilé kéwú la ṣẹ̀ṣẹ̀ máa wálé tá a máa wá ṣẹ̀ṣẹ̀ wá múra léèwé tá a máa lọ léèwé nígbà tí mo di ọmọ ọdún 10 mo bẹ̀rẹ̀ léèwé ní Nawairudeen School ìsàlẹ̀ Ìjẹun níbí báyìí níbẹ̀ ni mo ti ṣe ẹ̀kọ́ alábídì mi síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ má kéwú yìí náà ni tó bá sùn tó tètè jí tó lọ lé kéwú ò lọ léèwé ńjọ́ yẹn ò gbọ́dọ̀ lọ lé kéwú ilé kéwú ni kò lọ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí a jẹ́ ẹ̀kan nínú ẹni tó lè ka Quran a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
Kùránì a rí i pé nǹkan tí ó ń fún wa ní àlàáfíà tó dẹ̀ ń jẹ́ kí á mọ Ọlọ́run, ká súnmọ́ Ọlọ́run, ká súnmọ́ Ọlọ́run. Àwa náà dẹ̀ ń fi kọ́ àwọn ọmọ wa. K'Ọlọ́run jẹ́ kán gbà á bíi tiwa. Olúwa á pẹ̀lú wa. Gbogbo èyí tí à ń sọ yìí, ìgbà ọmọdé tiwa tá a máa lọ ilé kéwú, tá a máa lọ iléèwé, tá a tún máa lọ bá àwọn ìyá wa ṣe ọjà. Ọmọ kankan ò lè ṣé nísìnyí. Wọn ò lè ṣé, ṣùgbọ́n ọmọ tó bá ti jẹ́ lọ́dọ̀ tèmi o, tí ò bá ti kírun láàárọ̀, kò gbowó lọ iléèwé. Nígbà tí ò bá dẹ̀ ti gbowó, tó ti mọ̀ pé bóun ò bá kírun, òun ò ní gbowó lọ iléèwé, ṣé ẹ mọ̀ pé ó ti dandan kó kírun. Lọ ilé kéwú, ò lọ ilé kéwú, lọ jẹun níbi tó ti máa rí. Ọlọ́run ni mò ń pè o, mi ì pẹnìkankan. Mi ì lẹ́lòmíì tí mò ń pè. Mi ì sì ní pẹ́lòmíì tí n fi máa jáde láyé. Nígbà tí mo dàgbà, mo jáde school, tí mo marry, tí n bá ti rí nǹkan kan nílé ọkọ mi, tí n bá dọ́dọ̀ ìyá mi, tí n bá ní àwọn nǹkan báyìí ni, tírà, tẹ́sbíù, lọ mú, wí báyìí, wí báyìí, wí báyìí, wí báyìí, ọkàn ẹ̀ á balẹ̀. Bẹ́ẹ̀ ni, mi ì rí dààmú o. Ọlọ́run ló ṣe o, kò ń ṣèèyàn o. Ṣùgbọ́n àwọn ọmọ tiwa ìsinyìí, tá a bá sọ pé kán ṣe báyìí, a ti dàgbà ni wọ́n máa ń wí. Wọn ò mọ̀ wípé èyí tí àwọn àgbà tó bá ojú tó jìn sínú, ó ní nǹkan tó ti rí nílé ayé kó tó jìn sínú bẹ́ẹ̀. Nǹkan tá a ti rí, òun la fi ń kọ́ yín. Mo lọ́kọ, mi ì lórogún. Orogún àìpẹ́ní ló ń dà mí láàmú. Orogún kí lẹ pè é? Orogún àìpẹ́ní tí kì í ṣe ìyàwó ọkọ mi, tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n. Òun ló ẹni ò pa wá pọ̀. Ẹni ò pa wá pọ̀. So òun ni. Èmi náà ò tiẹ̀ mọ̀ pé èèyàn kan ṣe nǹkan sí mi. Nǹkan tí mo mọ̀ nìyẹn. Ọlọ́run gbé mi lékè. Òun náà á dọ̀rẹ́ gbẹ̀yìn. Kóun náà tó kú, k'Ọlọ́run bá mi foríjì, kó má fòun gbé dìde. Ìyẹn làwa ń sọ fáwọn ọmọ ìsinyìí wípé ẹ ní sùúrù. Tẹ́ bá ní sùúrù, gbogbo nǹkan ló máa á tún ṣẹ́kù pàápàá ni. Bẹ́ẹ̀ lọ́lọ́run wí. Kùránì náà sọ fún wa, Báíbù náà sọ fún wa. Sùúrù òun ló borí gbogbo nǹkan láyé. Téèyàn ò bá ní sùúrù, kò ní ní gan. Mo ń sọ fún ọmọ mi tó jókòó yìí lánàá pé màmá ẹ̀, kò sí ohun téèyàn lè ṣe sí i, á ní ẹ má bínú o. Nítorí ẹ̀ la ṣe ń pè ní ẹ má bínú o. So nígbà tó bá ti ní kẹ́ ẹ má bínú, ó ti tán. So sùúrù, Ọlọ́run ọba á jogún ẹ̀ fún àwọn ọmọ wa tó wà láyé ìsìn. Àti kékeré tèmi lèmi ti gbà pé Ọlọ́run nìkan ṣo ló wà, kò sẹ́nì kankan. Ẹnìkan ò lè ràn yàn lọ́wọ́ àfọlọ́run. Kò sí ẹnìkan pé màá ṣe báyìí fún ẹ, màá ṣe báyìí fún ẹ. Ni mo gbọ́, mo wá sọ pé Allah, ìwọ nìkan ṣo ló lè ṣe eléyìí fún mi. Ó dẹ̀ ń ṣe é. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Káwọn ọmọ wa náà kán ní sùúrù, kán dojúkọ Ọlọ́run. Ọlọ́run téèyàn bá fẹ́ sìn kó dojúkọ. Bó bá jẹ́ Christian náà ni, ẹ dojúkọ Jésù ẹ kó máa bà káàkiri. Olúwa ọba tó láyé tó lọ́run kò ní jẹ́ káwọn ọmọ wa ṣìnà. Ẹ̀yin náà ò ní ṣìnà. Wọ́n sọ wípé kò sẹ́ni tó lè ràn yàn lọ́wọ́ bí kì í ṣe Allah. Bí ẹnìkan bá sọ fún ẹ pé òun fẹ́ ṣe nǹkan fún ẹ, bó bá ṣe ni kó tó mọ̀ pé ó tó ṣe. Ó lè fẹ́ ṣe kí nǹkan kan ṣẹlẹ̀ káyé ẹ̀ má yọ mọ́. Ṣùgbọ́n táàrin ìwà àtọlọ́run ò bá ti dàrú, ó ṣe pàtàkì. Lára ìdí tèmi fi ń dúpẹ́ ohun tọ́lọ́run gbé fún mi nìyẹn. Ó fún mi ní òye tó yàtọ̀. Wo màmá 92 years, 92, wọ́n ṣì ń ka Al-Quran lókè àgọ́ Òwu. Àwọn ní ààrẹ obìnrin Òwu Kingdom. Wọ́n tún wá jẹ́ olórí alásàlátù gbogbo òkè àgọ́ Òwu pátá. Sórí bẹ́tẹ̀mí di púpọ̀ lókè àgọ́ Òwu yìí. Ìyá Màdúgùrí wà ń bẹ̀, Alhaji Bọ́lá Yusufu, màmá Kánù, mélòó la fẹ́ sọ. Gẹ́gẹ́ bí ààrẹ Mùsùlùmí Òwu tí mo jẹ, mi ò béèrè lọ́wọ́ ẹnì kankan. Ọlọ́run foríjì Chief Imam wa, Alhaji Noah Ṣúdẹ́yìndé, Ọlọ́run bá foríjì. Èmi àti ẹ̀, Nawarudeen Society là ń ṣe láti kékeré. So ó mọ
nǹkan tí mo máa ń ṣe, ó mọ bí mi ò ṣe ní sùúrù tó, bí mo ṣe ní sùúrù tó, ó mọ̀. So ó pè mí lọ́jọ́ kan, ó ní àǹtí mi, ó ní ẹ̀yin lẹ máa jẹ ààrẹ obìnrin mùsùlùmí Òwu. Mo lágbára mi ò gbé o, nítorí pé ọmọ Òwu a kì í pẹ́ bínú. Bí wọ́n bá ṣe ó ní kò ní rí bẹ́ẹ̀. Mo mọ̀ yín ni mo ṣe sọ fún yín bẹ́ẹ̀. Mo ní mo gbọ́. Ó tún pè mí lẹ́ẹ̀kejì. Nígbà tó dé ẹ̀kẹta wọ́n gbé ìwé wá fún mi. Wọ́n ní kí n jẹ ààrẹ. Kò burú, Ọlọ́run á bá wa ṣe. Ọlọ́run ló ń báyàn ṣe gbogbo nǹkan, kò sí. A dẹ̀ ṣe jẹ́ ààrẹ náà, but kò ń ṣe wípé ààrẹ ti tipátipá, ààrẹ ti pé ká sọ fúnra wa wípé báyìí ló yẹ ká ṣe, báyìí ló yẹ ká ṣe, kò yẹ ká ṣe báyìí, ọ̀nà báyìí ló yẹ ká gbà, ọ̀nà báyìí ló yẹ ká gbà. Mùsùlùmí obìnrin wọn kì í ṣe báyìí, wọn kì í ṣe báyìí, báyìí náà ṣe é ṣe. Bẹ́ẹ̀ la ṣe ń bára wa ṣe títí ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn tá a jọ joyè náà wọ́n ti kú. Ọlọ́run bá foríjì wọn, Ọlọ́run jẹ́ ká ti sùn tiwa náà dáa. ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tẹ́yìn ń dàgbà bọ̀ àmọye tẹ́ ń ná lé tẹ́ bá fẹ́ sebẹ̀ fọkọ yín ṣe mọ̀ pé ó máa ní iye tẹ́ fi ń sebẹ̀ ńgbà yẹn. Èló lẹ pé màmá? Sílè mẹ́rin. Sílè mẹ́rin tẹ́ fi ń sebẹ̀. Ara ta, ara epo, sílè mẹ́rin ni. Ìyá mi, àáfàá kan sọ̀rọ̀ kan, àtìgbà tá àáfàá yìí ti sọ̀rọ̀ yìí ni mo ti ń gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Bàbá yẹn ń jẹ́ Sheikh Muideen Ajani Bello. Wọ́n sọ̀rọ̀ kan lọ́dọ̀ Àmì Ọlọ́run nígbà tá Àmì Ọlọ́run ń ṣí mọ́ṣáláṣí. Àwọn gbólóhùn kan ń bẹ tá à ń sọ ní Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí, orí wa ò pé la fi ń sọ o. Ẹni orí ẹ̀ bá pé kò ní bá wọn ṣerú àdúrà bí àdúrà tí ò ní gbà láéláé. Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe. Àdúrà tí ò lè gbà láéláé ni. Kí ni ó tún ṣe ń bẹ̀? Ẹ̀sọ́ tó bá fẹ́ tún ṣe kí ló bàjẹ́ lára Nàìjíríà. Ẹ sọ fún mi sẹ́, òjò ọ̀rọ̀ mọ́ ni, oòrùn ọ̀ràn mọ́ ni, òtútù òmú mọ́ ni, ooru òmú mọ́ ni, awòkè àrí ìràwọ̀ ń bẹ̀ mọ́, awòkè àrí òṣùpá ń bẹ̀ mọ́. Abẹ́rẹ́ kò wà mọ́. Kí wọ́n lè fẹ́ wọn ó tún sí. Àní kọ́lọ́hún ó tún mi ṣe kó tún wọ̀ náà sí. Nàìjíríà kọ́ lẹ́ ṣàdúrà fún. Wọ́n ní kọ́ máa sọ pé kí Nàìjíríà kọ́lọ́hún bá a tún ṣe bí nǹkan kò ṣe Nàìjíríà. Àwọn olórí wa ni ká gbàdúrà fún kọ́lọ́hún kó sí wọn nú. Bí nǹkan ṣe rí lóde òní ó lágbára o. Bí èèyàn bá níyàwó àtọmọ́nú ilé báyìí bí ò bá múra dáadáa Ọlọ́run má jẹ́ kí ìyàwó ẹ̀ díyàwó níyàwó. 5,000 tó sì bẹ̀ mọ́. Àwọn ìjọba wa ní pàtàkì nínú gbogbo bí Nàìjíríà ṣe dà lónìí, torí pé ìjọba kò ń ṣe ìjọba yìí náà la kọ́kọ́ máa kọ́kọ́ rí, àti rí ìjọba tó ti lọ kò rí báyìí o. Èyí tó sì lọ lásán báyìí tá à ń sọ pé kò dáa náà ó sì dáa jù báyìí lọ. Nàìjíríà náà ò bàjẹ́ tó bẹ́ẹ̀, àwọn èèyàn wa náà bàjẹ́, àwọn alákòóso wa náà bàjẹ́. Káwọn náà kán rò yí pé tàwọn ló máa dáa ju tàwọn ọmọ tàwọn tó kù lọ. Kò lè rí bẹ́ẹ̀, Ọlọ́run ò ṣe iṣẹ́ bẹ́ẹ̀. Kí ni dé? Ọlọ́run kó ṣàánú wa. Káwọn náà kán pèrò wọn dà, kán mọ̀ pé kì í ṣàwọn nìkan ṣe lọ́lọ́run dáyé fún. Bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la kì í rí bẹ́ẹ̀. Bí àná ṣe rí èní yóò burú ju àná lọ. Ọlọ́run má jẹ́ kí ọ̀la wa burú tọmọtọmọ wa. Ọlọ́run kó gbàdúrà wa. Ìyá mi, ẹ bá mi gbàdúrà fún arákùnrin kan ó ń ṣọjọ́ ìbí ní àná, Balógun Fẹ́mi Àlàní. Balófẹ́m ẹgbẹ̀rún 10 rè. Balófẹ́m, Ọlọ́run má fi eléyìí ṣàṣemọ. Ọlọ́run má fi eléyìí ṣe ọdún kan tó kù tó máa fi dágbére fáyé. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè lálàáfíà nínú ìdẹ̀ra. Obìnrin kan wà, òun ni ìyá àdínní ètò wa yìí, Alájà Sekinat Lawal, àwọn ni ìyá àdínní ètò yìí. Ètò tá à ń ṣe yìí ẹ bá mi gbà owó tí wọ́n ní Alájà Sekinat Lawal. Alájà Sekinat
màmá 92,000 ni mo ní ó tún gbàdúrà fún yìí o ní kàn ṣàdúrà fún 92 years kí ni mo pè bóyá màmá ṣì máa gba 92 ni ẹnìkan lè wò ó sí pé ó yá káàsẹ̀ fún màmá yẹn 92 ó possible ọ̀tọ̀ ni tí mo rò tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run kò ní padà lẹ́yìn mi. Alájà Sekinat Lawal tí Ọlọ́run ò ní jẹ́ kó o lè ṣe ètò ìmọ̀ Ọlọ́run ò ní fi pẹ̀lú ẹ ọ̀tá ò ní rí ẹgbẹ́ ṣe lágbára Ọlọ́run wàá borí ọ̀tá ẹ Ọlọ́run á dá ọmọ ẹ sí lágbára Ọlọ́run ò ní sunkún ò ní pòṣè lágbára Ọlọ́run ọlá ànábì mọ̀mọ́ ọlá kún fọ́yà kùn ọlá títóbi lọ́dọ̀ Ọlọ́run ọlá wípé ìwọ ń ṣe dáadáa fún gbogbo èèyàn Ọlọ́run á ṣe dáadáa fún ẹ Ọlọ́run á ṣe dáadáa fún ẹ Ọlọ́run á gbàdúrà ẹ nínú ẹ á dùn ọ̀rọ̀ ẹ á dayọ̀ tiẹ̀ náà á dáa gbogbo ẹni tó ń tún tiẹ̀ ṣe tiẹ̀ náà á dáa ọlá ànábì mọ̀mọ́ ọlá dá ilẹ̀ ìdá ọlá kún fọ́yà kùn. ṣe rí Alájà Sekinat Lawal yìí àwọn ni Ọlọ́run nìkan ṣe atọ́nà mi dé àdúgbò yìí gangan torọ́jọ́ bí Alájà Sekinat Lawal ṣe lọ́dún méjì sẹ́yìn lọ́jọ́ yẹn ni mo kó àwọn arúgbó jọ kán máa jó obìnrin kan wà tí ò gbowó ṣùgbọ́n inú ẹ̀ ń dùn sáwọn tó ń gbowó ìyẹn ni ìyá Màdúgùrì láti bẹ̀ láti pàdé bàbá wa Alhaji Bọ́lá Yusuf tí mo la máa ṣe 40 days prayer fún wọn lọ́jọ́ Thursday tó ń bọ̀ yìí May 16 bí o bá ṣì ń wètò yìí bí o ṣe ń múnú àwọn tó wà láyé dùn tó ń fún wọn lówó tó ń ra nǹkan fún wọn bẹ́ẹ̀ náà nínú àwọn òkú ẹ̀ tó ti kú tó ń ṣàdúrà fún wọn dùn bí o bá tí ì bá wa dá sí ọ̀rọ̀ bàbá wa Amọ̀nàwú bàbá tó jẹ́ pé tán fi kú ló ń ṣàdúrà fún wa bàbá yẹn kọ́ mi ní ohun tó pọ̀ o ọ̀pọ̀ nǹkan ni òun yé mi tí bàbá yẹn ń ṣàlàyé fún mi ọjọ́ kan mo wà pẹ̀lú wọn tí mo ní ọjọ́ àánú wọn ní ìjọ́ wo ni òun ṣọjọ́ àánú lọ́dọ̀ Ọlọ́run ìjọ́ wo lọ́lọ́run ò lè ṣèyàn láàánú kí ló dé tẹ̀ ń yẹ ọjọ́ kan sọ́tọ̀ pọ̀jọ́ àánú ọjọ́ gbogbo bí ọdún ni lọ́dọ̀ Ọlọ́run Alájà Sekinat Lawal ní dẹ́ni àná obìnrin kan bí ẹgbẹ̀rún ènìyàn ní ipa tẹ̀ ń kó nínú ètò yìí pọ̀ ayé ò ní gbé yín wá sórí social media wàá tọrọ owó fún ẹ ṣé gan o ṣẹ́rí arábìnrin kan tún wà Bùkọ́lá Balógun ṣẹ́rí Bùkọ́lá Balógun yìí náà lára àwọn tó jẹ́ pé ní gbogbo ìgbà náà máa ń bá mi dá sétò yìí wọ́n pọ̀ ṣùgbọ́n jẹ́ ń dúró lórí mẹ́ta yẹn ẹni àkọ́kọ́ Balofem ẹni kejì Sekinat Lawal ṣẹ́rí ẹni kẹta yẹn ń jẹ́ Bùkọ́lá Balógun ṣẹ́rí Bùkọ́lá Balógun yìí Ọlọ́run fi àǹtí kẹ́mi tó pọ̀ Ọlọ́run fi wọ́n kẹ́mi tó pọ̀ àǹtí Bùkọ́lá Balógun May 27 lọ́jọ́ bí ọmọ yín o ní mọ sàárì ẹ̀ gbogbo ibi tẹ́ ẹ fẹ́ kọ́lọ́run gbé ọ̀rọ̀ yìí sí ló máa gbé sí ọkùnrin kan náà wà tọ́lọ́run mọ̀ Alájà Làbákẹ́ wọ́n pọ̀ ìwọ náà lólùfẹ́ ètò mi ó lè fẹ́ ránṣẹ́ sí màmá wa ẹ lè ṣe bẹ́ẹ̀ eléyìí ni ti Bùkọ́lá Balógun òun náà máa ń bá mi àǹtí yẹn máa ń dá sétò yìí ṣe àdúgbò yẹn ń dá sétò ìfárá àtà ló ń ṣe fèmí náà wọ́n kàn lè pè mí gbà mí mo lè sùn báyìí màá kàn rí kinní ọ̀hún tó dún gbẹ̀ngbẹ̀ng wọ́n ní kí tún lè lé ìyá ní káàsì ẹ̀yìn lẹ́ni ẹ ṣé o àǹtí mi èmi náà tún ṣàdúrà fún yín lẹ́nu màmá 92 years lénìí ààrẹ obìnrin gbogbo Òwu Kingdom pátá ẹ bá mi tún ṣàdúrà fún Bùkọ́lá Balógun àdúrà yà gbà ọ́ àdúrà yà gbà ju bó ṣe ṣe lọ o àdúrà yà gbà ju bó ṣe ṣe lọ o wà á lálẹ́ ò ní lálẹ́ lẹ̀ ò ní sìnkú ọmọ lágbára Ọlọ́run gbogbo ètò tó ń ṣe ìwọ Ọlọ́run ọba kò ní gbà lọ́wọ́ ẹ o kò ní dínkù fún ẹ o ó ní sọ pé ìwòye èṣì mo dẹ̀ ní nǹkan tí mo Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ o á tún jù bẹ́ẹ̀ lọ lọ́dún tó ń bọ̀ wọ́n ń sọ wípé èèyàn dáadáa ni ẹ́ èmi náà mọ̀ lápẹ́ èèyàn dáadáa ni o ò ní fojú sunkún o ò ní fara gbà wẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe dáadáa nínú lórí ètò ìwọ Ọlọ́run ọba o bá mi ránṣẹ́ rẹ sí wọn. àmín gbogbo àwọn tó ń ṣe dáadáa lórí ètò yìí. wọ́n ṣètò yìí tán ṣe dáadáa bá mi ránṣẹ́ rẹ sí wọn. ránṣẹ́ ayọ̀ sí wọn. ṣàánú wọn. ṣàánú àwọn ọmọ wọn. má jẹ́ kán fojú sunkún ọmọ. màmá 92 years gbogbo àdúrà tí wọ́n ti ṣe fún wa Ọlọ́run á mú lọ sílé àṣẹ. àtúnṣe máa kàn sọ́dọ̀ màmá bí wọn náà bá ń wò mí pé káàsì èmi náà fẹ́ bless màmá o o lè ṣe bẹ́ẹ̀ o lè rán mi sí wọn àdébí má gbàgbé ìyá mi fẹ́ ṣàdúrà fún ọmọ yẹn. ṣàdúrà fún wọlé àtọ̀dá Abdulkabir Ọláwọlé àtọ̀dá Ọláwọlé ẹ ọlá tó bá wọlé ẹ ó máa jókòó ní kò ní kúrò ńbẹ ọlá ò ní ṣí lọ lára ẹ ọlá ò ní ṣí lọ lára ọmọ ẹ ọlá ò ní ṣí lọ lára ẹbí ẹ wọn ló máa borí ọ̀tá ẹ ọlá títóbi ẹ ọlá jíjẹkùn ẹ ọlá kún fáyà kún mẹ́jẹ̀ẹ̀jọ tó wà ní alukuran mùbínú méjèèjì tó wà ní Yásìn gbogbo àdúrà tí mo ṣe fún ẹ Ọlọ́run o ti gbọ́ o ti gbà
ọlọ́run ó gbọ́ ó ti gbà yóò bá kọ̀ tó o bá gbà ta ni wọ́n rojọ́ fún tó o bá kọ̀ tó o bá gbà ta ni wọ́n rojọ́ fún. àárín èmi àtọlọ́run kò ní dàrú. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mi náà ẹ ṣé. mo bẹ ọlọ́run níbi ọdún mélòó kan sẹ́yìn mo ní kó fi àwọn èèyàn tì mí kì í ṣèrò ó lè má rí èrò ń bí bọ̀tọ̀ ọlọ́run wà ń bẹ̀. ọlọ́run tí orí tẹ́nìkan bá ń wo ètò yìí tó bá rí tá à ń ṣe program téèyàn mẹ́ta ń wò kì í ṣe èèyàn mẹ́ta o èèyàn mẹ́ta kọ́ o èèyàn mẹ́ta kọ́ torí ẹni tó dáwọn èèyàn gan wò òun ni Allah àṣẹ ẹ̀dẹ̀ yọ ń bẹ̀. aṣọ ògbọ́n nǹkan tó ń sọ ni ọlọ́run tó fi kún fáyà kún sẹ́yọ àgbàdo kan ṣoṣo tó bá wọ̀ ọ́ lẹ́tàn igba ló máa. ọlọ́run má yọwọ́ lọ́rọ̀ mi ẹ ṣé gan ìyá mi ẹ ṣé adúpẹ́ mà ẹ ṣé adúpẹ́ o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.